Amina. Anika. Adumato. Eleyeye. Amina. Adisolo. Ọmọládé. Amina. Ẹwà wájú máa dún àrẹwà, 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 àrẹwà lóbi ìhìnrìn. Àyàbá ìsádà fọ́. Àyà ẹ̀mí ní ọ̀pọ̀pọ̀lọ́. Àmídọ́, àmídọ́ ọlọ́, àmídọ́ ọlọ́, àbíkẹ́ yìí, àbíkẹ́ tábù kòmíkò láíláíláíláíláí. Àbíkẹ́ ọmọ lọ́rọ̀ ojú ìwọ máa jíjẹ́ gbèsèrè ọmọ ògùn nákàtì àtẹ́lẹ̀ ọgbọ́n mẹ́wẹ̀wà láti gboyè lóhùn lájẹrí yíjọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni Àbíkẹ́ ọmọ lọ́dún máa gbọ́ dídùn ẹnu mi. Ṣé bá rí pé mo dé sọ́dọ̀ ọ̀rẹ́ àmì náà? Ṣé bá rí pé mo dé sọ́dọ̀ ọ̀rẹ́ Àbíkẹ́ o? Wọ́n mọ̀ jẹ́jẹ́ wá. Èèyàn tó mọ rírì rẹ̀ ló ní wá mọ̀ tùyọ́ ní gbèjè gba ẹjọ́. Ẹ̀gbọ́n rẹ̀ ló rán mi. Ẹ̀gbọ́n rẹ̀ alájà. Olórí ìwọ náà kí o. Alájà Àdàbù. Olórí ìwọ ó ní àbúrò dáadáa ni ọ́. Ó ní onínúure, ó ní aláyére, ó ní àdúgbò parí, ó ní àbúrò mi, tí ayé mi ni, àbúrò mi, onínúure ni, aláyére, àdúgbò parí, àdúgbò bàtọ̀, àdúgbò parí mọ́tòṣù. Ó ní èèyàn bí ti yẹ, ó sọ fún gbogbo ní ayé. Ẹ̀gbọ́n rẹ̀ alájà, mo dúpẹ́ ọlá ló ní ìmọ̀ òkú o, ó ní ìmọ̀ ọ̀sán, ó ló ń parí rí mi rẹ̀. Àbúrò mi, ó ní bí èjìká ló ṣe rí fún mi, ó ní ọmọ ìyá mi ni, ó ní ọmọ ìyá mi ni, ó ní àbúrò mi, alábàárò mi ni, ó ní tí ayé mi ni, ó ní mọ́ ọ̀sán, ó ní kó fẹ́ láyé, ó ní kó gbó, kó gbọ́, kó fèwú parí, kó fèrèkì jọ́bì, ó ní kó má ṣe fọdún èyí dágbére sáyé. Ẹ̀gbọ́n rẹ̀ ló ní ìmọ̀ ọ̀kìọ́ àtàrọmọ rẹ̀, ó ní kó ṣàgbọ́dún nínú owó lágbó Ọlọ́run ọba. Àmínà o. Àbíkẹ́ o, ẹkú ayọ̀ ló sì mọ bá wọn sùn. Òní sọkún bànújẹ́ lágbó Ọlọ́run ọba lórí ọmọ òní sọkún, òní tọ́lọ́wọ́ sàrẹ́ ọmọ lágbó Ọlọ́run ọba. Màmá Muhammed rẹ̀, màmá Nàìjíríà, máa gbọ́ dídùn rẹ̀ lọ bí. Ẹ̀gbọ́n rẹ̀ ló ní wá mọ̀ kí o, ló ní mọ́ ọ̀sán òun, olóní kó ṣàmọ́dún inú owó, iná ọlá, iná ìjẹ̀jẹ̀, ṣíṣe báláwọ̀rọ̀, lágbára Ọlọ́run ọba. Ó wá sí ní mo bá wọ̀rù ní àwọn bàbá rẹ̀ tó fi ọlọ́mọ lọ. Ó ní mo wọ́n nílé àwọn bàbá rẹ̀ lọ sí kó o ṣéwu. Ẹ̀gbọ́n ní ìyá o. Wọ́n mọ lọ́wọ́ dúró. Máa ń pọ̀nù fẹ́ wọn bọ́lá àwọn bàbá rẹ̀ lọ kí n tó lọ sẹ́gbà. Ọmọ wo ni wọ́n nínú ilé àwọn bàbá rẹ̀, ọmọ olóògbé dùn ún. Ọmọ ajífẹ́ pèsè rẹ̀, ọmọ òhun lákàtì, òun gbẹ̀ngàn, àtẹ́lẹ̀ ọlọ́rọ̀ ẹ̀wà lọ fi gboyè lóhùn lájẹ̀rì ìjọ, òwú oníṣègà, bẹ́ẹ̀ ni wọ́n ní rọ́rọ́, àwọn ìmẹ́nu kúrò nítorá òru, ọmọ amọ́lẹ́sẹ̀ bí alárì mọ́lẹ́sẹ̀, ọmọ ṣubú, 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 tí wọ́n ṣe òkú làálù rù lóhùn ọdún nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀gbẹ́ ni ó báyìí sí ó. Ọmọ pápá méjì oníjà ọmọ níyàn. Kọ́kọ́ bá ti ní báyìí sí. Èkejì àsì mọ́ ní pàwà nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Àmì náà báyìí sí ó. Ẹ̀gbẹ́ mi ọmọ onísàbí. Ọmọ gbàgàlà, ọmọ eríjọ ògbó ọlọ́, ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùdé, ọmọ àríjọ ògbó lójó ògùn,
Ẹ̀gbá lákẹ́, Ẹ̀gbá lómi, Ẹ̀gbá lọ́pọ̀lọ́ sí nínú ilé bàbá tó bí ọlọ́mọ ní ọba márùn-ún ní Ìjẹ̀lú-Òde Ẹ̀gbá. Gbogbo ní ìdájọ́ yé mi yékéyéké. Olùbàrà àwọn ọba ní, Gbàgùrà ọba ní, Ọ̀ṣunà ọba ní, Olúmùdù ìlú ọba ní sí. Alákẹ́ gbàgbọ́ sí bàbá ń bẹ lálàáfíà ara ọba ní bàbá sí. Nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ yìí lọ́rọ̀ ọ̀kẹ́ nọmúnọmú lọ́rọ̀ ọ̀kú nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni ẹ̀ẹ́dá ọmọlákẹ́jọ bí kí ni wọ́n wá sí ní Mẹ́kà tí wọ́n kì í ṣe nínú ilé bàbá rẹ̀ wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà ẹ̀yìn mú mi òdòdó lẹ́gbàá àti yín wọ́n mú kẹràfá ní Mẹ́kà ẹ̀yìn kò tó lú mọ́lẹ́gbàá lákẹ́ ẹ̀gbá aláàkẹ́mọ́jù àjọ mẹ́jọ ọmọ àjọ méjì àjọgbá ẹrú nìyí ọmọ ìjọba kan torẹ́rú ní sinmi ẹ̀kọ́ onísìnìyàn nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni ẹ̀ẹ́gbá nìyàn ó yà mọ̀ pé báyìí.
Wọ́n ní mo lọ sí pa àkété ìjọ ọ̀gbọ́n. Alóbìsálẹ̀ ìgbẹ̀lẹ̀ ẹgbẹ́ ọmọ ológun kúkẹrẹ òsàkẹrẹ. Ọmọ ológun kúkẹrẹ àṣà lóògùn. Ọmọ òṣàdí òṣè. Mo ní ọmọ òṣè kúkẹrẹ nítorí wípé òṣà àgbọ̀wọ́. Òṣà àgbọ̀bù. Òjijì orí ní kúkẹrẹ gbálẹ̀ pa àkété ìjọ ọ̀gbọ́n. Alóbìsálẹ̀ ìgbẹ̀lẹ̀ ẹgbẹ́ ọ̀yà gbogbo. Ẹkú ló lọ kó lọ sà. ọ̀dọ̀ ẹ lóde tá a wá bá ò ṣe ẹ̀gbọ́n rẹ̀ ló ní àwa mọ̀ kì ó ó ní kó o ṣàmọ́dún lágbó ọlọ́run ọba ó ní dáadáa tó ṣe ni kó o mọ̀.